mẹ́wàá láká please a máa jẹ mọ́ fi nù wá ǹjọ́ gbọ́ a máa jẹ mọ́ fi nù wá mọ́ mẹ́wàá láká ńgbà tó mọ̀ pé ọ̀rọ̀ tó sọ wọ́n yóò sọ fún ẹni tó sì jẹ́ pé ọ̀rọ̀ tó sọ ohun tó ṣẹlẹ̀ ni wọ́n táàgì ẹ̀ mọ́ kí wá ló wá ń sọ pé ọ̀kan lọ́mọ ò tiẹ̀ fẹ́ bá ní nǹkan kan ṣe pọ̀ ṣọ́kan lọ́mọ ló sọ fún ẹni ọlá ọ̀kan lọ́mọ tó tiẹ̀ dákọ̀ yẹn ni mo fi mọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ yìí àbòsí wà nú ẹ̀ mẹ́wàá láká ìwọ gan sọ òótọ́ ọ̀rọ̀ ìwọ ló fún wa ní information yìí torí mo wo fídíò àkọ́kọ́ rẹ̀ yẹn lẹ́ẹ̀mẹ́rin mo change ẹ̀ tó ẹ̀ẹ̀mejì mo kanlẹ̀ lọ wá èyí tí wọn ò táàgì àwọn ẹni tí wọ́n táàgì mo kanlẹ̀ lọ wá ni mo rí mú mo wá jókòó mo gbọ́ dáadáa bí ẹ̀ẹ̀mẹ́rin pé ẹni tó ní ẹ̀ńjọ́ ń sọ̀rọ̀ tọkọtaya ẹ̀ńdẹ̀ ń bá wọn wá ọkọ arábìnrin yìí náà Islamic sọ̀rọ̀sọ̀rọ̀ ni ó dẹ̀ yááyì ó fine beautiful lady mọ̀ọ́dé o ìwọ ló sọ o beautiful lady àáfàá bíi tiẹ̀ náà ni wọ́n di igbó sí lápò sínú gèlè wọ́n invite rẹ̀ ó yá sọ̀rọ̀ yìí náà lady tí ò sì morú ẹ̀ rí tí ò dá mọ̀ tó bá tiẹ̀ jẹ́rú àwa yìí ni wọ́n di irú nǹkan bẹ́ẹ̀ sí lé ẹrù tá a ti rí tán sì ní tó ẹ mú dání o ó lè ṣẹlẹ̀ sírú àwa ìgan pàpà mo tún sọ ni tán bá ráǹpù ẹ̀ pẹ̀lú pépà bíi envelope well ó lè gbé kalẹ̀ kó jẹ́ pé envelope ni bó ti pè padà pé wọ́n fi nǹkan sínú ẹ̀ o wọ́n dẹ̀ ní kó gbé dání àwọn wàá gbà níbẹ̀ ó lè ṣe bíi gold ó lè ṣe bíi nǹkan kan ni wọ́n dì sínú ẹ̀ bó jẹ́ pé àwọn náà wọ́n invite ẹ̀ pé kó wá bá wọn sọ̀rọ̀ nípa àgbéyàwó at the end of the day ẹni tó wá wà ń díẹ̀ gẹ́lẹ́ bí wọ́n náà ṣe sọ àwọn aborímọ́bò wà tán preach níta ṣé ìsìláàmù náà là ń ṣe yẹn mẹ́wàá láká ìwọ náà wá tó hun irọ́ sínú ọ̀rọ̀ yìí nígbò máa sáré jáde ṣé nítorí pé mo ti sọ̀rọ̀ tán dẹ̀ jù sí ẹ ló wá fi sáré wá sọ pé ọ̀kan lọmọ táàgì píṣọ̀ Yusufu àti ti Saheed àti ti Kaula wọ́n táàgì ẹ̀ mọ́ yes àti ti Bintu wọ́n táàgì ẹ̀ mọ́ ọ̀rọ̀ rẹ ibi tó lọ tèmi náà rò sí nìyẹn mo bá àwọn èèyàn jiyàn mo ní kì í ṣe Bintu mo ní kì í ṣe Kaula náà mú Bintu ni gẹ́lẹ́ bí mẹ́wàá láká ṣe sọ̀rọ̀ yìí Bintu náà mú ṣùgbọ́n ẹni tó mú Bintu ẹni tó ń pẹ̀lú rẹ̀ jọ ní wàhálà ní Kaula ó yá búra sí i tí Kaula ò bá mọ̀ bẹ́ẹ̀ ó sì ti sọ̀rọ̀ ó ní Yusufu kò mọ nǹkan kan pa rẹ̀ búra sí i àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà jọ ń ṣiṣẹ́ pọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà jọ ń ṣiṣẹ́ pọ̀ gbogbo ẹnu ni mo fi sọ mẹ́wàá láká tí godfather rẹ̀ Yusufu tó bá jẹ́ pé bàbá dáadáa ni lọ́dọ̀ rẹ̀
bàbá burúkú ni lọ́dọ̀ tiwa torí ẹni bá gbé ni lọ kóòtù tó sì tìyàn mọ́lé ó ti dèèyàn bú tó sì jẹ́ islamic preaching tí sì preaching níta ọ̀rọ̀ rẹ̀ ó so mọ́ Yusufu náà toró náà preaching níta islamic sì lòun náà ń ṣe kí wàá ní wàhálà tó fẹ́ dìrú ọ̀kan lọ́mọ ó wá lọ́kan lọ́mọ o àwọn ẹni tó táàgì mọ́ yẹn o àti fún kí ni ìwọ tiẹ̀ fẹ́ bá ní nǹkan kan pọ̀ ọlọ́mọjẹ́ kó tiẹ̀ bá kódò fẹ́ lè lé ọlọ́mọjẹ́ òbí wẹ̀ lọ́mọ jẹ́ tún bẹ́ẹ̀ fi kún wàláì ẹni tó ń wá ń dìfẹ́ǹdì tó ní bàbá rẹ nu ọlọ́mọjẹ́ ó ṣe bàbá ọ̀tá mi ọlọ́mọ sì tí kò jẹ́ kíran rẹ̀ kó mọ̀ mọ ìran mi èyí tó ń sọ fún ọkọ lọ́mọdé ń bọ́n pàdé ṣé kí n bẹ́ẹ̀ Yasalunaka tó ní ọ̀rọ̀ Yasalunaka ìwọ iná ló sọ àti ìgbọ́n kankan lẹ́nu ọ̀kan lọ́mọ bó o lo ṣe mọ̀rọ̀ Yasalunaka mẹ́wàá láká ó kàn fẹ́ máa fi wọ́n gbowó lórí YouTube ni kéèyàn má dẹ̀ sọ̀rọ̀ sí i kò sí tó jọ Yasalunaka ta ló fa wàhálà fún Yasalunaka godfather rẹ̀ yìí náà ni tó pè ń bàbá rẹ̀ òun ló pè lẹ́jọ́ bí ó ṣe lọ ẹ̀wọ̀n àwọn náà wà fún tọmọ yẹn fi tẹ́tẹ́ nìyẹn fi lọ sí Mákà ó ń bọ̀ wọn ò dẹ̀ fún ní déètì ó wá wọn ò jí ó wọlé ìjọ tí wọ́n pè é ìjọ náà wọn ò wá wọn ò sì ṣàlàyé fún ó fẹ́ wá mú déètì míì wọn ò ṣàlàyé fún ó dẹ̀ lọ Mákà dídé tó dé ńkọ́ bàbá rẹ̀ sì ṣe ó tẹ́fẹ̀ẹ́ inú rẹ̀ ó tì mọ́lé ọ̀sẹ̀ méjì ṣé kí n bẹ́ẹ̀ kó ohun rẹ̀ jáde fún ẹ bí mo ṣe ń bẹ̀ tó náà sọ fún mi pé màmá ẹ lọ sùn àwọn ẹni tán ní kóun ó ti Yasalunaka mọ́lé àwọn èèyàn ńláńláńlá wọ́n pọ̀ ju àwọn ẹni tán ní kóun ó fi sílẹ̀ lọ ṣó o gbọ́ nígbà yẹn ṣerú bàbá ṣẹ́ni tó fi ṣe bàbá nu kódà ọlọ́mọdé mi ò fi ọ́ ṣàbúrò tó gbọ́ tó bá jẹ́ pé irú bàbá tó o nínú ọlọ́mọdé fi ọ́ ṣàbúrò kò sì sí ìtó gbẹ̀yìn rẹ kò sì sí ìtó mọ̀ tó wá ń sọ fún mi pé kò gbọdọ̀ dá sọ̀rọ̀ òun sì ló pìlẹ̀ ọ̀rọ̀ òun ló ṣàtọ́kùn tí ń fi ọlọ́pàá zone 11 mú wọn kiri lóṣogbo ṣọwọ́ Kaula tó wá wà nú ọ̀rọ̀ yìí ṣé kò sí ọlọ́pàá nìbàdàn ni tí ó fi mú àwọn ẹni wá fi aṣọ ránṣẹ́ sí tán láwọn fẹ́ ṣe ìyàwó kó wá bá wọn sọ̀rọ̀ ṣe bí wọ́n ládírẹ́sì àwọn èèyàn ò mọ̀ ẹni tó ń jáde àwọn náà di nǹkan sí wọ́n sì ní kó máa mú nso àwọn ò wá gbà setup náà ṣe fún ntẹ́ ẹ̀ bá wá mọ̀ nípa Kaula ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ dáadáa ṣé bó ti fọlọ́pàá mú Bintu náà kó lọ competition lé Bintu ni mo wí tán bá mú Bintu tí Kaula bá lọ́wọ́ nínú petition fún Bintu ó fẹ́ fẹ̀dí ara ẹ̀ síta ni ṣé Kaula ti gbàgbé wípé mo gba ọta lórí ọ̀rọ̀ rẹ̀ ọmọ yìí mo padà bẹ́ẹ̀ tó ló ń kọ́ ṣebí Kaula ló rojọ́ fún mi pé Bintu ló gbé hòhò òun síta lẹ́yìn ìgbà tó ní Saheed ló gbé síta lẹ́yìn ìgbà tó ní àbúrò òun ló gbé síta lẹ́yìn ìgbà tó ní Bintu ló gbé síta
Bíntù sì ó ṣépè ipò ńkọ́ mo padà bẹ́ẹ̀ Bíntù sì rìkọ́ọ̀dì mi. Ẹni tí bá ń sọ̀rọ̀ wọn á ní ìyá yìí ò ní sinmi ni máa sinmi. Èèyàn mo pé Kaula mi ò mọ̀ pé pàpà lagi àfáà ni ìkà àfáà ni. Ọ̀rọ̀ Sharafa ṣẹ mọ́ Kaula lórí. Kan wá plan òun ní mọ̀ rẹ́ ni tí ń fi àáké sí gbẹ́rẹ́ òun ní mọ̀ rẹ́ ni tí ń fi gbá ṣe omi tútù òun náà ló wá rí ẹni tó tán wá plan òun náà wá pláàni igbó sínú gèlè fún yàn. Mẹ́wàá láká ìwọ gan sọ̀rọ̀ yìí ò dọ̀tí létí ẹ̀ mẹ́bà àánú ló ṣe ara rẹ̀ bùsù lójú o jáde kó o máa sọ̀rọ̀ yẹn o dẹ̀ ńlá lé àwọn àáfàá tí ń píríṣì níta wọ́n borí wọn ò bò wá ẹ kàn ń borí kiri ni ìwà yín go straight to the point. Àwọn ọkùnrin míì náà wọ́n kàn dé láwà nínú ìkànnì àfi bú wọn tí ń jáde ní ìsìn ò dáa. Ìtí ń ṣẹlẹ̀ pẹ́ tá a mọ̀ tá a fojú ẹlòmíín wò á nú ẹ̀sìn ìsìláàmù ṣé ẹ̀sìn ìsìláàmù dẹ̀ lẹ́ ń ṣe. Àwọn ò lè ti torí ti yín ká mọ́ ṣe ìsìláàmù mọ́ o. Ọlọ́run mo ti sọ mo lọ́lọ́run mọ̀ tún náà àṣírí gbogbo yín pátá. Ọdún yìí náà ni kò ní dọdún tó ń bọ̀ lágbára Ọlọ́run tí ìsìláàmù ó fi fìdí múlẹ̀ tẹ́ẹ̀jẹ̀ káwọn ọmọ kéékèèké tán jáde ní ìsìn tọ́lọ́run ó fi jẹ́ kí ẹ̀sìn yìí kán mú dúró fún wa tí wọ́n lè máa bá wa sọ ohun tó dáa. Mẹ́bí Kaula lòun ní àforíjì ni mo béèrè tó wá plan fún ọmọbìnrin ṣebí Kaula lòun ní àforíjì ni ìsìláàmù rú tiẹ̀ wo tó jẹ́ pé ó fẹ́ lè máa lọ sí tọ́ílẹ̀tì ní Mọ́kà ó fẹ́ lè ní Mọ́kà gan lòun ó ti máa wẹ̀ ká tó ṣẹ́jú ká tó ṣe kínní ó ti dé Mọ́kà. Mẹ́wàá láká ó wá fẹ́ máa sọ̀rọ̀ sí ọ̀kan lọ́mọ ǹjọ́ ọmọ iye èèyàn tó wà nídìí ọ̀rọ̀ yìí ìwọ ló já wa sí báyìí ní ìsìn àmọ́ tí ń lọ. Ìrí ọ̀kan lọ́mọ pé èsì tó wá mú jáde yẹn ló jẹ́ kí n sáré fún ẹ lésì mi ìrí ọ̀kan lọ́mọ pé ṣùgbọ́n mo ti rí update tó gbé jáde pé ká pàdé àádẹ́ pàdé o lágbára Ọlọ́run àwa náà ó gbọ́ gbogbo kúlẹ̀kúlẹ̀ torí kíní ń yà mí lẹ́nu. Ìwọ ló taná sí tá a fi mọ̀ pé Bíntù ló lọ́rọ̀ ìwọ ló taná sí tá a fi àkúrí náà kì í ṣe dèdèrè ó kàwé ibi tó o ti gbọ́ èmi sì mọ̀ pé ibi tó o ti gbọ́ no police station ló ti gbọ́ torí wọn náà ní kéèsì pẹ̀lú wọn. Sórí Mẹ́wàá láká sórí Òṣogbo yẹn lóòótọ́ fámílì Adépọ̀jù ló pọ̀ nídìí ọlọ́pàá yẹn ṣùgbọ́n àwa ọ̀kọ̀ọ̀kan tó wá jẹ́ èrè tó wà ní zóònì gbogbo Ògbómọ̀ Ọ̀ṣun state yẹn ó lè má sínú zone 11 o kó wà ní zone míì nínú Ọ̀ṣun wàláyà lọ́mọ ń bẹ aláburú ń bẹ alẹ́gbọ̀n ń bẹ. Àwọn ń ṣe sájẹ́ǹtì o wọn dẹ̀ kì í ṣe inspector wọn dẹ̀ kì í ṣe corporal wọn dẹ̀ kì í ṣe recruit wọn kì í ṣe sergeant major rárá. Ìgbà ọ̀rọ̀ yìí tí mo rí fídíò rẹ̀ yìí mo ti wádìí káàkiri bí o ṣe gbọ́ ni mo là á mọ́lẹ̀ fún ọ yẹn ṣé o mọ̀ pé o ní kéèsì bó o ṣe gbọ́rọ̀ yẹn nìyẹn o tó o gbé jáde ṣé wọ́n ní kó o gbé jáde ṣé wọ́n ní kó o gbé ọ̀rọ̀ yẹn jáde Mẹ́wàá láká òun wá ń pariwo ọ̀kan lọ́mọ o ò fẹ́ ní nǹkan kan pọ̀ pẹ̀lú rẹ̀ o ò sínú fúrákàsì ìsìláàmù kí ló mú ẹ ganu sí
aborí mọ́ bó wà ipe àwọn ẹlẹ́sìn ìsìláàmù ná ṣiṣẹ́ burúkú ìfọmọ yìí ìwọ náà ló sọ ṣé ká máa wò ẹ̀ràn ni a gbọ́dọ̀ tírìtì ọ̀rọ̀ tó gbé wá ìgbó gbé táwọn orogún rẹ̀ wá ṣe bí wọ́n bẹ́ẹ̀ tírìtì ẹ̀ka tó ganu sí i wọ́n á sọ pé ọ̀kan lọmọ ò fẹ́ ní ò tiẹ̀ fẹ́ alẹ́ mi gan-an tó bá jẹ́ pé bàbá rẹ gẹ́gẹ́ bó ṣe sọ bàbá rẹ ní Yusufu ọlọ́run má jẹ́ fi ọ́ ṣàbúrò má jẹ́ fi ọ́ má pè mí màmá má pè mí lóko má tiẹ̀ bá mi sọ̀rọ̀ mọ́ nítorí ti àwọn ẹni tó darapọ̀ mọ́ yìí kó o tún gbọ́ kọ́lọ́ má sì jẹ́ pàdé irú wọn mọ́. mẹ́wàá láká kò sí tó lè jáde sí ọ̀kan lọmọ kọ́ ló sọ ẹnu rẹ̀ la ti rí information yìí a sì fi làákà ìgbé a gbọ́ n tó sì ti ṣẹlẹ̀ tá a gbọ́ kódà update tí ọ̀kan lọmọ ṣe tó bá jáde tó bá sọ ìwọ̀n á padà béèrè pé ṣé pé nǹkan ṣẹlẹ̀ tó yìí tí ò jí a gbọ́ ó mọ mẹ́mẹ́ tó o bá wá gbọ́ kúlẹ̀kúlẹ̀ pílánì bẹ́ẹ̀ ṣe yìí nǹkan ibi mo ní èèyàn sí lọ́lọ́pàá ní zónù yẹn mo ti pè é pé ṣé wọ́n mọ fídíò rẹ̀ gan ni mo jù sọ́hùn kí wọ́n tó sọ fún mi pé oníkéèsì ń bẹ̀ lójú o máa ti ń lọ Ọ̀ṣun state àjọ níní mẹ́wàá láká Ọ̀ṣun ni mí tó bá ṣe pé ṣe bí ẹni pò ń bá Délékè ṣiṣẹ́ gbogbo ọ̀ràn mi wà nú ẹ̀ àbó mọ̀ ni government house yẹn ìwọ kàn bá wọn gbẹnu sọ ni àwọn ẹni jókòó tán lága níbẹ̀ wà tó jẹ́ tiwa mẹ́wàá láká olóòfẹ́ ṣe Islamic fracas ó ti wọ eléyìí náà o wáyà ṣe ni o ọlọ́run sì ṣe o lẹ́nu o kàwé o mèsì fọ̀ o lè jáde fún mi. wọ́n sọ pé òun ò ṣe torí ẹ̀ ní ṣe dáadáa àsìkò tẹ́ bá jí ẹni ẹlẹ́ni lára sílẹ̀ tán tẹ́lẹ̀ ẹlẹ́ni ti wà mood pé yes èdè lẹ́ni jẹ́ lẹ́ máa sọ wípé ti da tọwọ́ yín sílẹ̀ abáyàwó pé wá kàrà kó ṣe kí ni kọjú bí sóhun alẹ́ máa kúkú sọ pé mi ò ṣe so kó bàbá wa dàbẹ̀ bọ yín lọ́wọ́ àgúnmu tẹ nílò rẹ̀ àgúnmu máa ń pa wà á jẹ́ bí dọ́kọ̀ fáàmù lélẹ̀ bí ò ní mú òfófó yín tí bá sọ fún yín wípé ẹ pakuru mọ́kẹ́dó dáadáa òun lélẹ̀ àgúnmu ni kì í ṣe oògùn tó máa fọ́ yín lórí there is a lot of course táwọn èèyàn máa pè wípé alẹ́ di kí ẹjọ́ ṣáwọn eléyìí ò ṣe nǹkan tó máa ń fọyàn lórí I was like kí ló ṣẹlẹ̀ wá lóògùn kan táwọn lò tó ráwọn fẹ́ dóbò ó fún àwọn lórí wàhálà tẹ̀ dídìí ẹ̀ ó yá ẹgbà ẹ lọ kàn fún àwọn ẹ̀wò àdúrà lọ ṣe fún mi wọ́n ṣe pé kódà ẹ tún gbádùn ara yín ju kẹ́ lo tábìlẹ̀tì lọ ìkan táwọn bàbá ńlá wa lò láyé àtijọ́ ni ẹ máa gbọ́ pé bàbá 90 years báà mi lábúlé sẹ́ẹ̀bímọ ni báà mi sẹ́ẹ̀fẹ́ ìyàwó kékeré lábúlé wọ̀ ìbá wọn dóyàwó wọn torí wọn ò ní fẹ́ kó máa gùn àwọn bàbá lọ́dún nǹkan wọn fúnra wọn lọ́wọ́ àwọn àgúnmu àgbo gidi egungun bàbá lè má le òṣùgbó kó á le anáka wẹ́wẹ́ àwọlé kọlẹ̀ síbẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn so gbẹ̀yìn tẹ bá nìyẹn bákan náà ògùn diabetes ó wà àgúnmu jẹ̀díjẹ̀dí ajẹ́bidán ó wà yẹ bẹ́ẹ̀ lẹ́yìn yẹn ohun tí mò ń tà yẹn ẹ wá bá mi ra aṣọ yìí mọ́mí ẹ̀yin dáadé ọdún ti dé ẹ pè mí lọ́tún ẹ pè mí lọ́sẹ̀ ẹ pè mí láàárọ̀ ẹ pè mí lọ́sàn ẹ pè mí lálẹ́ kẹ́ wá ra aṣọ ẹ wọ́n dá aṣọ wà available báwo lẹ ṣe fẹ́ sí kò sí ìtẹ́fẹ́ tí mi ò ní tà fún yín mo láwọn aṣọ tó fine tó mú yes dáadáa àwọn aṣọ tó wà pa ó wà lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwa show the baby of Yorùbá nation the baby of Yorùbá nation mo ní aṣọ tó dá bí báyìí kò sígbà tẹ́ pè mí tí mi ò ní jẹ́ kò sí bẹ́ ṣe tóbi tó àbí bẹ́ ṣe slim àbí bẹ́ ṣe ga àbí bẹ́ ṣe kúrú tí ẹ̀ ní rí size yín lọ́dọ̀ mi mo fi ọwọ́ ìsọ̀yà fún yín trust me I have it here irú aṣọ wo lẹ wá fẹ́ aṣọ òkè ni ankara ni lace ni damask ni kampala ni àdìrẹ ni aṣọ ọkùnrin ni búbù ni skirt and blouse ṣòkòtò àtẹ̀wù
kaftan 3/4 bẹ́ẹ̀ agbádá tó máa kó lára yín gbogbo yín mọ́mì mi tẹ chop up tẹ pop up dáadáa mo ní àwọn aṣọ kan bíbáyìí tó jẹ́ pé tí ẹ bá gbé sí bọ́dì ara yín máa kú gidi ó máa kú tẹ́ bá wọ̀ bá any occasion tẹ́ bá wọ̀ oh my god wọ́n á máa jí yín wò ní pé ẹ wo kaftan tí ìyá ẹ wọ̀ ẹ wo agbádá tí màmá yẹn wọ̀ ẹ wo búbù tí màmá yẹn wọ̀ bó ṣe máa wò yín nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ bá sanra ẹ pè mí mo ní size tẹ́ máa lò tó máa ṣe rẹ́gí dáadáa lára yín tó máa gbé ògo Ọlọ́run jáde gbogbo ẹ̀yin tẹ́ bá wà boxing ẹlòmíràn ní àwọn kan wà boxing àwọn òṣọ́ra size yín wà ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ ẹ má ṣe wàhálà máa wá télọ̀ káàkiri télọ̀ yín lójú òkó yìí aláṣọ yín lójú òkó yìí ẹ pè mí tó bá sì jẹ́jọ́ àwọn jewelries náà ni àwọn sets of jewelries àwọn bangles àwọn ring lóríṣiríṣi Lady K Ìfẹ́ Olúwaṣọ ni tó bá tún wá jẹ́ real gold 18 karat ẹ pè mí ó wà 18 karat ẹ pè mí 18 karat ó wà ẹ pè mí bá jẹ́ chain bá jẹ́ ring bá jẹ́ earring anyone ẹ wo lọ sórí page mi lórí Facebook ẹ máa rí wọn bẹ̀ ẹ máa wo status mi lórí TikTok lórí WhatsApp náà mo máa upload ọjà síbẹ̀ náà èyí tẹ́ bá ti fẹ́ ẹ select àdébí jù bẹ́ẹ̀ lọ lórí ètò ti tèmi Lady K Ìfẹ́ Olúwaṣọ the baby of Yorùbá nation African food náà wà èlùbọ́ ọ̀ṣù èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ ráìsì ọ̀fadà ráìsì tó fàìn tí olókùúta tí ó rò ó wà gàrí Ìjẹ̀bú ó wà stockfish edé ó wà èyí tẹ́ bá ti fẹ́ ẹ̀yẹ ṣáà ti pè mí Jésù Olúwa wa àmì lórúkọ Jésù ẹ má gbàgbọ́ láti bá mi subscribe sí YouTube channel mi kẹtọ notification bell ṣe rí pé ṣókí ni mo ṣe ṣókí lọ́bẹ̀ oge ire o.